ṣáwapá o àtúkù dédé àsìkò yìí kò sí bá a ṣe fẹ́ ṣe ó ti lọ lórí social media a máa sọ ọlá pé a kàn bísí lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ orí rédíò tẹlifíṣàn káàkiri ò jẹ́ aláǹfààní láti gbẹnu sí àmọ́ bó ti wulẹ̀ kó kéré mọ́ náà nígbà táwọn èèyàn ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wa pé kí la rí sí ọ̀rọ̀ Wike mínísítà ọ̀rọ̀ ilẹ̀ l'Ábùjá. Kíní kan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ni wípé irú wọn pọ̀ nínú òṣèlú ṣùgbọ́n ti Wike ó lékè nkà ni. Nyesom Wike kì í ṣe àwọn nìkan ni wọ́n kọ́kọ́ dirú ipò yìí mú lórílẹ̀‐èdè Nàìjíríà àti láwọn mínísítà bíi tiwọn. Ṣùgbọ́n nítorí pé bí Wike ṣe máa sọ̀rọ̀ láàrin ìrònú mínísítà Nyesom Wike ló máa ń kọ àwọn èèyàn lóminú. Láìpẹ́ yìí ni mo rí fídíò kan tó ti lọ káàkiri, ẹ ti wò ó, ẹ má wulẹ̀ jẹ́ ká ṣe àtúnwí asán lórí ẹ̀, pé wọ́n ń pariwo pé mínísítà Wike is on the run lórí ọ̀rọ̀ àwọn labour tí wọ́n ní wọ́n protest àbí. A wá láti wo mínísítà ṣùgbọ́n kinní kan ni, ṣé iṣẹ́ tí wọ́n ń jẹ́ l'Aso Rock ṣé ààrẹ mọ̀ sí gbogbo ẹ̀? Ṣé kìí ṣe sí ara wọn ni wọ́n ń dá jẹ́? Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí wọ́n máa ń fọ́lò ayé democracy, àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kán tó gbègbésẹ̀ ó yẹ kán lọ sí kóòtù. Tí wọ́n bá wá lọ kóòtù kán fọ́lò ìdájọ́ lórí ọ̀rọ̀ onílẹ̀ èdè ni mò ń sọ, ìyẹn ẹni. Ẹlẹ́ẹ̀kejì, kò sí ìlú tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn, ó ṣayé democracy o, kò ṣayé democracy o. Tí ààrẹ bá ní kí Wike lọ stop àwọn labour tàbí àwọn tí ó ń ṣe protest tó dẹ̀ fẹ́ fi kóòtù stop wọn l'Ábùjá, ṣó dára tó? Mi rò pé àwọn ẹnìkan ṣàdédé jáde ẹ̀yà ẹja lọ disturb government tí ò bá ní nǹkan tó wà láàrin àwọn àtijọba. Ìjọba democracy rèé, ìjọba aráàlú fún aráàlú ni o, kì í ṣèjọba ológun o. Ṣùgbọ́n bí alàgbà Wike bí wọ́n ṣe ń sọ̀rọ̀ allegedly bí ológun, bí wọ́n ṣe ń hùwà bí ológun, eléyìí ò dáa tó fún ìjọba àwa ara wa. Ẹ wá wo ibi tí wọ́n bá dé. Ṣé ẹ rí tó bá já kì í ṣe so, ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so, bó bá já kì í tóra wọn. Ó máa ń dáa kéèyàn ó níyì. Pàá lónìí pàá lọ́la bí ẹkún àpọ̀kọ̀jẹ̀. Alágẹmọ tó ń kú sáàrò lójoojúmọ́ táàrò ó sì gbà láyè, bójú ò bá ti alágẹmọ ó yẹ kójú ó ti àrò. Ọ̀rọ̀ mínísítà yìí kì í ṣe àkọ́kọ́, kì í ṣe èkejì táwuyewuye máa wá lórí ọ̀rọ̀ wọn. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé béèyàn bá níyàwó tó sì lọ́mọ tó sì jẹ́ olórí tàbí àwòkọ́ṣe tàbí ẹni táráàlú ń wò, ó yẹ kí wọ́n lẹ́ni tí yóò máa kọ́ṣẹ́ wọn wípé díẹ̀díẹ̀ o. Lára àwọn àṣìlò agbára, ta ni yóò mú mi, fàmílétè ń tutọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ní mínísítà ń wù yìí ló dífá fọ́rọ̀ Fùbárà. Ṣebí wọ́n lé wọn lọ àbí wọ́n ní wọ́n méré àti wọ́n lé wọn àti wọ́n méré, ṣó tọ́ sí mínísítà? Èmi ò tún ṣẹlẹ̀ lọ́la o. A gbọ́dọ̀ máa waste data wa lórí tiwọn lọ títí ṣùgbọ́n a tún gbọ́dọ̀ máa mẹ́nu lé. Fùbárà PDP lẹ́jọ́ wà, ẹ̀yin ti ṣèjọba gómìnà tí ń gbà àti Fùbárà ò ní sinmi nítorí ọ̀rọ̀ yín. Fùbárà wa tún já títí ó tún padà sínú APC, ó fi PDP lẹ̀ fún yín. Kí lẹ ní ó ṣe o? Wọ́n ní allegedly pé mínísítà Wike sọ pé Fùbárà dalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá wọn parí ìjà. Number one, ìjà kílẹ̀ ń jà.
ìjà pé èmi ni ọ̀gá, èmi ni bàbá àṣàlẹ̀ olóṣèlú, ara tó ń pa wá kú lórílẹ̀‐èdè nù. Bàbá àṣàlẹ̀, ẹ fẹ́ jẹ́ bàbá àṣàlẹ̀ olóṣèlú nílùú Rivers, àwọn tó wà ní Rivers ò ní sinmi látara pé yín fẹ́ jẹ́ bàbá àṣàlẹ̀ olóṣèlú. Ẹ wà níta ẹ̀ ń tọ̀ sínú ilé. Arákùnrin wa wò wípé bí wàhálà yìí bá fẹ́ pọ̀ jù, jẹ́ lọ kúrò nínú pátì yín, ó lọ sí APC. Number one, nígbà Fubara dé APC, ó ti ralẹ̀, ilẹ̀ ló rà. Gbogbo ìjà tẹ́ wá ń bá Fubara jà ń sìn, tẹ́ ń gbógun tì, allegedly APC lẹ̀ ń gbógun tì, bàbá wa Tinubu lẹ̀ ń gbógun tì. Ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìjà tí ẹ̀ bá ń jà, tí ẹ̀ bá jẹ́ alágbára, tí ò bá mọ àlábi tó yẹ kó jáde, tó rò pé ọ̀tá lòun ń bá jà, bí ọ̀rọ̀ àwọn bàbá wọn ní tá a bá ní ká bẹ́gi á bẹ́ èèyàn, ìyẹn èèyàn tẹ́ ẹ bá lè rí bẹ́ẹ̀. Ṣe rí pé Wike ti ń ṣe lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí nù, torí pé fight APC fight Tinubu ni. Number one, Tinubu ni APC lórílẹ̀-èdè Nàìjíríà. Number two, Tinubu lààrẹ orílẹ̀-èdè yìí. Fubara ti lọ sádi, tẹ́yìn ò bá mọ̀, tẹ́ bá wá tó padà gbógun ti Fubara wípé ó dalẹ̀, ilẹ̀ kílẹ̀ ń mu lórí aráàlú. Ara tá à ń sọnù, kí la kó wáyé, kí là ń kó lọ sọ́run. Ṣe jẹ́ ká fi ààyè lẹ̀ fáráàlú láti ṣètò fáráàlú, tàbí kó tó bá jẹ́ pé kì í tiẹ̀ ṣe pé òun náà fẹ́ fi ṣètò fáráàlú, tó bá fẹ́ jẹ́, tó fẹ́ kó sápá rẹ̀, ẹ fún un láàyè, ṣe bẹ́ẹ̀ ṣe tì í, bó tiẹ̀ jẹ́ pé kò dáa. Èpè ń jà o, ọmọdé búrò kò ń bojú wẹ̀yìn, ọjọ́ kankan lolúwere ń pa ni o. Alàgbà Wike, advice ni, tẹ́ ẹ bá lè change, ẹ̀yin lẹ máa wà ń bí, ẹ máa vibrate lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí náà, táwọn kan ti wá tí wọ́n ti lọ. Tẹ́ ẹ bá wá jọ́ lọ́n ṣe máa jẹ́ kójú ọ̀rọ̀. Tẹ́ ẹ bá jẹ́ ààrẹ, kí ni ó bá ṣẹlẹ̀? Ẹ dáhùn, tó bá fi lè mú ọ̀kan nínú àwọn olóyè APC wípé ẹ jókòó síbi tí wọ́n fi yín sí sípò mínísítà yín, ẹ kì í ṣe number one ní Rivers o, ní APC o, gọ́vnà Fubara ni o. Ohun tá a bá fọ fún fèrè ni fèrè fọ́n jáde, ta ló tó gbéná wojú yín? Ṣùgbọ́n ní ìsìn, ó yẹ kó máa yé yín díẹ̀díẹ̀. Ẹni tó sọ̀rọ̀ kọ́ ló sọ̀rọ̀ o, bẹ́ẹ̀ òótọ́ ló sọ. Tí Fubara bá kéré sí i, tó bá jẹ́ ẹ̀yin lẹ gbé dépò agbára, tẹ́ ẹ̀ sì fi lọ́rùn ńlẹ̀, tó bá jẹ́ ẹ̀yin lẹ dá ń kọ́, ẹ sọ̀rọ̀, ẹ lọ keep calm, ẹ lọ fi sùúrù sọ̀rọ̀ ara yín. Ṣùgbọ́n máa pe àwọn ará ilé ṣàkíyèsí kan, a nírú wọn púpọ̀ nínú òṣèlú, ọ̀pọ̀ wọn ni wọ́n máa ń fi ẹ̀tọ́ aráàlú dùn, tí wọ́n ń fẹ́ káràlú gbérí. Ara ẹ̀ nírú ìwà tí bàbá wa Wike ń wù yìí. Ṣé bá a ṣe máa bá ìjọba democracy lọ rèé? Ṣé bó ṣe máa tẹ̀síwájú rèé? Ṣérú àwọn èèyàn tó yẹ kó máa wà nípò ṣó nìyí? Bílẹ̀ máa wí onígbéraga ni, bílẹ̀ ìtọ̀ máa wí arrogance pọ̀, bítọ̀ máa wí ṣó nìkan ni. Kì í ṣe láti bullying àwọn láti bu tá a là wá àtó bẹ́ẹ̀. Ìjọba, àwa ò mórè tẹ́ ẹ ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tẹ́ ẹ fi ṣe tó gbogbo ohun tẹ́ ẹ ṣe tí wọn ò fi tí ì yọ yín nípò. Bẹ́ẹ̀ ni, àmọ́rú oore yẹn. Ṣùgbọ́n àwọn kan nítorí pé election Rivers àti àwọn election kan bá wọn ṣètò bí àwọn èèyàn ṣe dìbò fún wọn. Ṣùgbọ́n èwo ni ká ṣoore ká lóṣòtì? Ẹ ṣoore tán, tó bá jẹ́ lóòótọ́ allegedly, tó bá jẹ́ torí ẹ̀ ni, ẹ lóṣòtì. Tó bá jẹ́ yín lẹ fún aṣíwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu excellency, tó bá jẹ́ yín lẹ fún wọn lẹ́mìí, ẹ ti gbà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ jáde pé kò lè sí tó lè ṣe fún mi, say if I do this, if I do that, Tinubu cannot stop me. Allegedly, is it true?
ẹ ní láti careful, you need to be very careful, watch yourself. Nǹkan tí èèyàn bá ṣe níyì ló máa ń ṣe tẹ́. Ẹ mọ́ gungi rékọjá ewé, torí tí èèyàn bá ti ń gungi tó ń lọ smoothly, ó máa kọjá ewé, tó bá kọjá ewé máa padà jábọ́. Ní tèmi sọ̀rọ̀ tẹ́ni dá sí nìyẹn o. Mo ò fẹ́ máa sọ̀rọ̀ nípa mínísítà Wike, ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ báyìí, ara kì í gbà ní. Bó ti wulẹ̀ kó pẹ́ tó, á padà gbẹnulé náà ni. Wọ́n ti pariwo lé Wike l'Àbújá, insult ni o, nítorí àìmọ̀wà ara ẹni. Ẹ jẹ́ kó ní kálukú kó jàfẹ́tọ̀ ẹ̀. Ìjọba democracy fààyè gba protest láti fi ẹ̀hónú hàn, kì í ṣe láti gbàjọba àbí láti borílẹ̀-èdè jẹ́. Being a politician not made you God. Ẹ kì í ṣọlọ́run. Ẹ̀yin olóṣèlú yìí, ọ̀pọ̀ yín ló jẹ́ pé tẹ́ ẹ bá dépò, ẹ máa fìyà jẹ mẹ̀kúnnù ni. Ẹ̀yin náà lẹ̀ ń síwájú protest lásìkò yìí, ṣùgbọ́n bẹ́yìn bá padà débẹ̀, ẹ ní fẹ́ kán protest against yín. Ṣé bá ṣe máa dìbò fún wọn lọ rèé? A lè mọ̀ wá wọn. Nígbà tán bá débẹ̀ ni wọ́n máa ń sọ̀rọ̀ èèyàn tán jẹ́. Ẹ jẹ́ ká fèsì ọ̀rọ̀ ìbò, ká mọrú àwọn tá a máa dìbò yàn. Ẹni tí ò bá ní àǹfààní tó ń ṣe fún yín tẹ́lẹ̀, tó jẹ́ pé nítorí wípé ó fẹ́ dìbò ló ṣẹlẹ̀ ṣe mọ́, ló ṣe ṣẹ̀yẹ̀ wá fún yín tọ́rọ́ kọ́bọ̀, tẹ́ ẹ̀ sì gbọ́n bì kan pé èèyàn dáadáa ni. Yàtọ̀ fọ́rọ̀ òṣèlú, ẹ má jà dìbò fún wọn mọ́. Mo ti padà sórí ọ̀rọ̀ wa o. Ṣé àwọn Fúlàní, Haúsá Fúlàní ni wọ́n ń pè wọ́n, ṣùgbọ́n minority Fúlàní, ṣé ó yẹ ká máa da orílẹ̀-èdè Nàìjíríà láàmú? Kí ni Nàìjíríà gbà lọ́wọ́ wọn? Kí ló máa jẹ́ solution? Eléyìí tó yẹ kí àwọn Wike kán fèsì ọ̀rọ̀ pé káwọn èèyàn mọ̀ fi ẹ̀hónú hàn lórí ẹ̀tọ́ wọn ni Wike ń bá kiri. Ẹ̀wọ̀n tó bá bọ̀ ọ̀bẹ. Mo kí yín o. Ìkànnì Ojúgbà Master làwà. Ṣeun Agboola lórúkọ mi.